A kí wa lórúkọ Olúwa bí a ti wá sí àkókò oore ọ̀fẹ́ mìíràn láti ṣe àgbéyẹ̀wò ìdánilẹ́kọ̀ọ́ lórí inú Bíbélì èyí tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù rẹ̀. Níbikíbi tí ẹ ti lè máa gbọ́ wa tàbí tí ẹ ti lè máa wò wá, gbàdúrà pé ìdánilẹ́kọ̀ọ́ tòní yóò tún jẹ́ orísun ayọ̀ nínú ayé wa. Àmín. Fún àkíyèsí bóyá ẹ ní ìbéèrè tàbí ẹ ní ohun kan tí ẹ tún fẹ́ dá sérò yìí lórí ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára wa tá ń gbé káàkiri, ẹ lè pè wá sórí nọ́mbà yìí 0814 719 4733 0814 719 4733. Lónìí láti dìjọ pẹ̀kẹ́lu ọlọ́kọ̀ òjọ̀kan ohun tí a máa gbé yẹ̀wò ni a ti rí àwọn Ọlọ́run méjì tí Ọlọ́run ti pèsè láti jẹ́ orísun ìbùkún nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. A rí màmá wa tí wọ́n wà lápá àlàáfíà mi. Màmá Ọpẹ́ Olúwa Ọ̀pápéjú. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Bákan náà la rí bàbá wa nínú Olúwa tí wọ́n wà ní apá ọ̀tún mi. Tolúlọpẹ́ Adéọlá. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé olóòtú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́, ìwọ tó ń fi ara rẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀, ǹjẹ́ bá a tún ṣe wá láti wá kẹ́kọ̀ọ́, jẹ́ ká rí ọ. Àmín. Jẹ́ ká gbọ́ ọ. Àmín. Jẹ́ ká gbà ọ́ gbọ́. Àmín. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé èyí tí ẹ bá wa sọ lónìí a lè wúlò fún ìrìn àjò ayé wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀kọ́ tí a ń gbé yẹ̀wò lónìí náà ni a pè àkórí rẹ̀ ní ìwà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu ní ìdí ọjà wa, èyí tí a pè ní kíkówó jẹ. Kíkówó jẹ, ìwà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ibi kíkà wa òun náà ni a rí nínú ìrere ti Jésù Kristi bí a ti ti ọwọ́ Lúùkù kọ sílẹ̀ orí 16. A ó ka ẹsẹ̀ 15 àkọ́kọ́. Màmá. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan. Òun náà ni wọ́n fi sùn pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò. Nígbà tí ó sì pé ó wí fún un pé èéṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ? Ṣírò iṣẹ́ ìríjú rẹ, nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́. Ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé èwo li èmi ó ṣe? Nítorí tí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi, èmi kò lè wálẹ̀ láti ṣagbe, ojú ń tì mí. Mo mọ èyí tí èmi ó ṣe. Nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú, kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. Ó sì pe àwọn ajigbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún èkíní pé èló ni ìwọ jẹ olúwa mi? Ó sì wí pé 100 òṣùwọ̀n òróró. Ó sì wí fún un pé mú ìwé rẹ, sì jókòó nísinsìnyí, kí o sì kọ 50. Nígbà náà lé ó sì bi ẹnìkejì pé èló ni ìwọ jẹ? Ó sì wí pé 100 òṣùwọ̀n àlìkámà. Ó sì wí fún un pé mú ìwé rẹ, kí o sì kọ 100. Olúwa rẹ̀ sì yin aláìṣòótọ́ ìríjú náà nítorí tí ó fi ọgbọ́n ṣe é. Àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Èmi sì wí fún yín, ẹ fi Mámónì àìṣòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín pé nígbà tí yóò bá yẹ kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé. Ẹni tí ó bá ṣe olóòótọ́ lé ohun kínkínní, ó ṣe olóòótọ́ ní pípọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ lé ohun kínkínní, ó ṣe aláìṣòótọ́ lé ohun púpọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní Mámónì àìṣòótọ́, ta ni yóò fi ọrọ̀ tòótọ́ ṣú yín? Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olóòótọ́ lé ohun tí í ṣe ti ẹlòmíràn,
ta ni yóò fún yín lé ohun tí í ṣe ti ẹ̀yin tìkára yín? Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì. Aya ṣe bí yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Èròǹgbà ni láti jẹ́ kí Kìrìsìtẹ́nì mọ̀ pé ìfẹ́ owó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá níwájú Ọlọ́run, pàápàá èyí tí a kójọ lọ́nà àìtọ́, àti wípé ká lè mọ̀ pé owó tí a fi èrú kójọ kò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run bí a tilẹ̀ ná irúfẹ́ owó bẹ́ẹ̀ fún ìjọ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ àkọ́sọ ní ìfẹ́ owó àti ìkówójẹ jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá níwájú Ọlọ́run. Ó sì ń dí ìdàgbàsókè ẹnìkọ̀ọ̀kan àti orílẹ̀-èdè lọ́wọ́. Nídìí òwò wa a gbọ́dọ̀ ṣọ́ra fún ojú kòkòrò tí ó ń fa èrè àjẹpajúdé. Eléyìí tí ó tún farajọ ní ìwà ọ̀dàlẹ̀ àti sí ohun olóhun kó di tẹni, èyí tí ó wọ́pọ̀ nídìí okòwò àti nínú ọjà lónìí. A rí nínú ibi tán kà fún wa yẹn ìfẹsẹ̀múlẹ̀ ohun tí a tọ́ka sí, ẹni tí wọ́n gbéṣẹ́ fún tán gbà síṣẹ́, ó tajà, ó tà láwìn ní àkọ́kọ́, kò tún gbowó, kò tún gbà pé torí pé wọ́n ní kò ṣe dáadáa. Ó tún bẹ̀rẹ̀ sí gé nínú ohun tó yẹ kó jẹ́ tiẹ̀, òun kò jẹ gẹ́gẹ́ bá a ṣe tọ́ka ẹ̀ sí. A sì rí pé eléyìí ó wọ́pọ̀, a sì máa yànnà náà síwájú. Eléyìí tó burú jù ni pé nínú ìjọ Ọlọ́run pàápàá ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni ó máa ń ṣe owó ìjọ bí ó ti wù wọ́n nípa ìnákùná àti ìná àpà àti ìwà ta ni yóò mú mi. Èyí kò fi ìwà hàn bí Kìrìsìtẹ́nì tòótọ́. Yẹn ni pé ìjọ Ọlọ́run pàápàá ìwà ẹ̀ náà ó ti ń di jẹjẹrẹ tó ń wọnú ìjọ Ọlọ́run ń lọ. Aṣòwò pé ta ni ó mú mi, kò kàn mí, èmi la darí, èmi náà kó ṣẹ́lé lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ìgbé ayé Júdásì pàápàá, ọ̀kan lẹ́yìn ọmọ lẹ́yìn Jésù ni o, ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀, fìdí rẹ̀ múlẹ̀ wípé ìfẹ́ owó ní gbòǹgbò búburú. Tá a bá wo Jòhánù orí 2 ẹsẹ̀ 6, wọ́n ní òun pàápàá ó máa ń mú ní owó àpò, ó máa ń yọ ọmú ń bẹ̀, tójú Ọlọ́run sì ń rí. Wọ́n ní ìgbé ayé Gẹ̀ẹ́sì ó fi hàn ojú kòkòrò àti ìfẹ́ owó pé kò ṣe kíni, kò dára. Nínú ìwé àwọn ọba àṣìmọ̀gbẹ̀yìn ohun tó dé bá Gẹ̀ẹ́sì pé ẹ̀tẹ̀ Námánì wọ́n ló bà lé torí pé ojú kòkòrò owó ló kó bá. Ìkówójẹ mú ojú kòkòrò, olè, àìṣòótọ́ àti ìwà wọ̀bìà dání. Wọ́n jọ ń rìn ní àwọn tó ń bá akẹgbẹ́ pọ̀, àwọn náà nìyẹn olè, irọ́, gbogbo wọ̀bìà ó ń bá akẹgbẹ́ pọ̀ ni. Wọ́n ní ó yẹ kí a ṣọ́ra kí a má bàa ṣubú sínú ìdẹwò, kí a gbà pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni, torí pé a ò mú ohunkóhun wá sáyé, a ò sì mú ohunkóhun lọ. Ká tẹ̀síwájú ní kíákíá torí àkókò tí kó wa ní pápámọ́ra. Ká wo àwọn ìbéèrè wa fún ìjíròrò bí tá a ti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n ní ká ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí àṣà ìkówójẹ fi ń farahàn láwùjọ lónìí. Màmá wa. Ní ìdí ọjà tá à ń gbé yẹ̀wò oríṣiríṣi ọ̀nà, a rí pé gbogbo ìkówójẹ tá à ń sọ náà kì í ṣe iléeṣẹ́ lọ́jà bọ̀ sí ibi tí èèyàn ń ṣòwò láti jèrè náà ni. Nígbà tí èèyàn bá lu kóńgò ń dì í, ṣẹ̀mọ̀ para àkówójẹ ni, owó wo ló fẹ́ kó jẹ? Bóyá 100 naira ní kóńgò yẹn, ó wá fẹ́ kó 20 naira sápò ń bẹ̀, ìtorí náà á lu kóńgò yẹn, á lù sókè. Oríṣiríṣi ọ̀nà níbi iṣẹ́ ń kọ́, ká gbé iṣẹ́ fún alágbàṣe, ká ti rọra sọ fún ẹni tá a gbé fún yẹn wípé eléyìí ló máa jẹ́ tèmi o, eléyìí tiẹ̀ o, fiye báyìí kún o. Ká lọ rajà ní ṣọ́ọ̀bù, ìbá ṣe kíní àwọn ohun èlò iná ni àbí ohun èlò omi, ká sọ fún yín pé kọ̀yé báyìí.
gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kárepo lè epo ká sọ fún àtẹ̀ndáǹtì pé jáde sí ti fún mi màá máa kọ́. kí ọ̀gá náà sọ pé màá máa fún ẹ ní rìsíìtì àti tó rà sí mọ́tò tiẹ̀ àti tó rà sí ti ìjọba oríṣiríṣi ọ̀nà ọmọ kékeré ń ṣe rán ọmọ kó lọ ra nǹkan wá a ti yọ díẹ̀ jẹ ń bẹ̀ a ti yọ díẹ̀ jẹ ń bẹ̀ ọmọ kékeré ń ṣe àgbà ń ṣe àwa àgbà aládẹ ń fi lọ́mọ lọ́wọ́ Ọlọ́run á ṣàánú wa o. ẹni pé gbogbo ibi bá a ṣe rí ń ta lárí ń lé látún wá rí nínú ìjọ Ọlọ́run pàápàá wọ́n ní gbogbo ibi ló ti ṣe kíni o ló ti ń fara hàn wọ́n á ní gbogbo kíní kan náà ń kádìyà alẹ́ ìkókùkò nìyẹn o nínú ìjọ ìkókùkò ládìyẹ rú bẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run. wọ́n wá ní ká tẹ̀síwájú wọ́n ní kí ni ipò tó yẹ kí ìjọ Ọlọ́run wà nínú ohun tí a ń wò yìí tàbí ìhà tó yẹ kí a kọ sí owó tó wá sínú ìjọ láti orísun ohun tá à ń tọ́ka sí pé báwo ni ipò wo ló yẹ kó jẹ́ ti lọ́mọ ìjọ Ọlọ́run yẹ kó ṣe. ẹ̀ṣọ́ olóòtú tí ẹ rí ìjọ Ọlọ́run yẹ kó jẹ́ ìmọ́lẹ̀ ni fún ayé àti ìdí okòwò láti fi ìmọ́lẹ̀ hàn fún àwọn ènìyàn ipò tó yẹ kó jẹ́ tó yẹ kí ìjọ wà tàbí ìhà tó yẹ kí ìjọ kí ó kọ sí àwọn owó tí ó wá sínú ìjọ láti orísun wọ̀nyí ni wípé ká kọ́ tàbí ká sọ wípé kì í ṣe ohun tí Ọlọ́run fẹ́ ṣùgbọ́n ìbéèrè mi ní ìgbà mìíràn tí mo máa ń béèrè ni wípé bó la ṣe fẹ́ mọ àwọn owó tó ti àwọn ọ̀nà wọ̀nyí wá àfi kí Ọlọ́run kó ṣàánú ṣùgbọ́n ohun tó gbọ́dọ̀ hàn fún àwọn ènìyàn ni wípé Ọlọ́run tó jẹ́ ẹni tó dá ìjọ rẹ̀ sílẹ̀ ó mọ ibi gbogbo tí orísun àwọn owó ti wá torí náà bí ẹnìkan bá kó owó wá tó sọ wípé òun kó wá fún Ọlọ́run ó ń tan ara rẹ̀ jẹ ni tí ò bá ti orísun tó mọ́ wá àṣedànù ló ń ṣe ṣùgbọ́n ìyà tó yẹ kí ìjọ Ọlọ́run kó kọ sí ni wípé tá a bá mọ orísun owó bẹ́ẹ̀ sí ló yẹ ká kọ́. kí wàá láàlè sọ wípé ó jẹ́ ọkàn Ọlọ́run sí ohun tá à ń gbé yẹ̀wò yìí ṣé Ọlọ́run lè kàn fojú fò dá àṣẹ Ọlọ́run lè fojú fò dá kí ni báwo lọ́lọ́run ṣe wò ó gan ojú wo lọ́lọ́run fi wo nǹkan tá à ń gbé yẹ̀wò yìí gan ní pàtó màmá wa. Luke 12:15 ó ní ẹ kíyèsára ojú kòkòrò ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa ipe ká jẹ́ mímọ́ bóun ṣe jẹ́ mímọ́ ó láwọn àwọn tó bá borí ló máa jogún ìyà ẹnìpẹ̀kun inú Ọlọ́run ò dùn ìwà búburú lọ́lọ́run kà sí ìwà búburú inú Ọlọ́run ò yọ sí àwọn ìgbésẹ̀ wọ̀nyẹn inú Ọlọ́run ò yọ sí ohun tí ò bá dẹ̀ mú inú Ọlọ́run dùn a gbọ́dọ̀ tètè yẹra kúrò ńbẹ̀ bí ò ṣe bẹ́ẹ̀ ẹni ìtanù lèèyàn máa jẹ́ níkẹyìn tó inú Ọlọ́run ò dùn sí ohun tí inú Ọlọ́run ò bá dùn sí ẹ jẹ́ ká yàgò fún. ṣùgbọ́n bí a kà yẹn o àwọn èèyàn mọ̀ máa ń sọ wọ́n á ní ṣe bí Bíbélì sọ pé àwọn ọmọ ayé gbọ́n níran wọ́n sì fi ọrọ̀ ohun táyé wà tó ìṣúra pé kán lè dibi dé sí kí ni àbí. ọgbọ́n kọ́gbọ́n nìyẹn ọgbọ́n tí ò bá ti ní ìmọ̀ Ọlọ́run nínú tí ó fi àyè gba Ọlọ́run nínú ìmọ̀ yẹn ṣe mọ̀ pé Paul nígbà tó ń kọ̀wé sí àwọn ará Róòmù ó ní bí wọ́n ti kọ̀ láti ní Ọlọ́run nínú ìmọ̀ wọn Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iyè rírà láti ṣe ohun tí kò tọ́ ọgbọ́n ayé yìí ó yàtọ̀ sí ọgbọ́n Ọlọ́run torí náà bàbá sọ pé wọ́n gbọ́n ní ìran wọn ẹ jẹ́ ká wọ ìran wọn lọ́pẹ́ wọn sọ pé nínú ti Ọlọ́run so a gbọ́dọ̀ kíyèsí dáradára pé ọgbọ́n tó bá ti yàtọ̀ sí ti Ọlọ́run ọgbọ́n kọ́gbọ́n ni ká pè é. oní máìmúnì àìṣòótọ́ gan ló pè ó náà fi wá nǹkan máìmúnì àìṣòótọ́ wá níwọ̀n ní fi nǹkan lé olórí ìyẹn làwọn èèyàn wá máa ń gbà mú. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn sọ ó sì wí fún wọn pé ẹ̀yin lé àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín nítorí èyí tí a gbé níyì lọ́dọ̀ èèyàn ìríra ni níwájú Ọlọ́run. ìríra ṣe ti gbọ́ ẹ̀yin èèyàn ṣe àti gbọ́ báyìí nítorí pé ibi tá a kà yẹn tá a bá tú palẹ̀ ibi ibẹ̀ yẹn gan làwọn kan ń gbá mú o náà ń lò ó èyí tárákùnrin yẹn ṣe ọgbọ́n ló gbọ́n a dẹ̀ rí i pé Bíbélì sọ pé a ní fi tiẹ̀ lé lọ́wọ́
àní fi tí a kàn máa ṣe lásán ni kò lè yọrí kò lè gbókè ò ní ṣe lásán o. wọ́n wá ní ká tún wá gbé ìbéèrè kan wò màmá wa ti ń bá wa dáhùn lọ díẹ̀ ẹ bá wa fi kún pé tá a bá tiẹ̀ wá rí torí pé bí èèyàn bá gbówó wá tòótọ́ ẹni a lè mọ̀ bí owó yẹn ṣùgbọ́n a lè mọ ẹni tó gbé wá ẹni tá a mọ̀ wípé iye báyìí ló ń gbà lówó oṣù tó gbé 10 million tó gbé wá ṣọ́ọ̀ṣì tá a dẹ̀ mọ̀ wípé òṣìṣẹ́ ìjọba mọ̀ ní kíní tá a béèrè pé ṣé ẹ ti gba contract ní àbí gba contract ọlọ́run ló bùkún mi a lè mọ̀ bẹ́ẹ̀ pé eléyìí ẹ sì mọ̀ gbé lọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tá a bá wá mọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ tá a tẹ̀ wá mọ̀ pé tọ́lọ̀ ń ṣí wa lójú ìbéèrè yẹn wá sọ pé kí ni ìrànlọ́wọ́ tíjọ lè ṣe fúru ọmọ ìjọ bẹ́ẹ̀ kán má ṣe ṣubú tàbí lápapọ̀ bá a ṣe ń gbọ́ ẹ̀ báyìí ká mọ́ ṣubú bóyá àwọn kan ti ń rìn gèrègèrè yẹn báyìí kí la lè ṣe. ẹ ṣeun olóòtú èkíní ohun tí ìjọ ọlọ́run gbọ́dọ̀ ṣe ìrànwọ́ àkọ́kọ́ ni wípé ká máa gẹ́gẹ́ bí màmá ti sọ fún wa lẹ́ẹ̀kan ká máa sọ òtítọ́ lẹ́ni ẹnìkankan wa ní ọmọ ọjọ́ ní olórí ká máa sọ òtítọ́ inú wa fún àwọn ènìyàn nínú ìjọ bí ọlọ́run ṣe gbé kalẹ̀ tàbá sì wá mọ irúfẹ́ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ohun kejì tó tún jẹ mọ́ ni wípé tàbá láǹfààní tó jẹ́ ọmọ ìjọ tó bá sì jẹ́ àlùfáà ló ní àǹfààní láti rí eléyìí ó lẹ́tọ̀ọ́ láti pe irú ọmọ jẹ náà kò séwọ̀ ńbẹ̀ kó pe àkíyèsí rẹ̀ sí lágbájá bó ni òṣìṣẹ́ ìjọba ni ọ́ ṣùgbọ́n bí mo ti ń ṣe yìí ẹ̀mí Ọlọ́run bá mi sọ wípé ó dà pé kò tọ́ nǹkan kan ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sọ fún mi bó ló ṣe rí bẹ́ẹ̀ a lè gbà níyànjú ó ṣeé ṣe gan kóun fún ara rẹ̀ kó má mọ̀ wípé òun gan ti ń rè ní bèbè àti ṣubú kó jẹ́ pé ìfọ́jú ọkàn iye rẹ̀ ti ra ìfàlélẹ́yìí tóun ti fà níbi iṣẹ́ láì mọ̀ wípé òun ti lu jìbìtì òun ti fàfàkùfà mọ́ra a gbọ́dọ̀ pe àkíyèsí rẹ̀ sí mo rò bóyá ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run ta kò sẹ́ni tó tiẹ̀ ráyè yẹn mọ́ báyìí sìn kówó sáà wọlé náà ni àtowó yahoo àtowó yahoo àti yahoo kí gbogbo ẹ̀ sáà máa wọlé ni ó gbọ́dọ̀ wá sí wa lọ́kàn tá a bá rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó ń rìn ní bèbè yìí ẹ jẹ́ ká fi àkíyèsí wọn sí tó bá ti wá jẹ́ ẹni tó jẹ́ pé ó jìnnà ẹ jẹ́ ká gbàdúrà fún irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ́run kó gba ọkàn rẹ̀ là kó sí ojú rẹ̀ ìrànlọ́wọ́ àdúrà àwọn ọ̀nà wà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn méjì kókó ń bẹ níbẹ̀ ká pe àkíyèsí rẹ̀ sí tàbí ká máa fi àdúrà ran irú ẹni bẹ́ẹ̀ lọ. àbí màmá wa tún nìkan. tèmi fẹ́ ká mọ̀ pé olùṣọ́ arákùnrin wa la jẹ́ ìwà kò kàn mí òun ló mọ̀ ìbàdàn ìjọrùn àpáàdì ló máa jáṣẹ sí a gbọ́dọ̀ kíyèsí pé èlò jẹ kòkòrò wẹ́rẹ́ ló dé bá wa lórílẹ̀‐èdè yìí àbí bẹ́ẹ̀ kọ́. tó a gbọ́dọ̀ kíyèsí pé ẹlòmíín torí ohun tó rí tó sọ ló máa ṣe jẹ̀bi wájú Ọlọ́run ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe máa faré tiẹ̀ gan sẹ́yìn nítorí pé ọ̀rẹ́ ẹni tó fẹ́ já kòtò ó dẹ̀ wá káwọ́ gbéra ó wò pé Ọlọ́run mú kó tiẹ̀ já sí ó tọ́ sí oyè ó já sí náà láti jọ́yìn kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé àwọn tiwa náà gbogbo ibi tán gbé wà a gbọ́dọ̀ kíyèsí pé èèyàn kan Ọlọ́run lè lo èèyàn láti ràn lọ́wọ́ kó máa já sí kòtò. ìsàlẹ̀ ọgbọ́n wọn wá ní a ti wò náà o ṣùgbọ́n ká tún káyànnà náà pé a tiẹ̀ ti sọ̀lọ̀ àti sọ̀bọ̀ pé bóyá tá a bá mọ ohun tó ń fà á lè mọ kí ni a ṣe fẹ́ dẹ́kun ẹ̀ náà ṣe béèrè pé kí gan la wà rò pé ó ń fà gan ká wá lè wo àti sọ wọn ọ̀nà tá a fi lè ṣe báyìí pé kí wá ló ń fà o kí ni àwọn nǹkan tá a rò pé ó ń fà. ẹ ṣe olóòtú àwọn ohun tó ń fà á pọ̀ lọ́pọ̀lọpọ̀ sẹ́rí ẹ má jẹ́ ká wo àwọn tó wà lókè ilé iṣẹ́ ìjọba. nínú ìjọ ganan sọ wọ́n ní kí ló ń fà kó jẹ àti náàpà nínú ìjọ Ọlọ́run. ibi tó ti bẹ̀rẹ̀ o ní àìní ìtẹ́lọ́rùn tí èèyàn bá ti ní ìtẹ́lọ́rùn kò sígbà tí ò ní tó bẹ́ẹ̀ ni kò sígbà tí ò ní fẹ́ kí ọwọ́ bọ ohun tí kìí ṣe tirẹ̀ lọ́nà kan tàbí òmíràn a rí pé àìkíyèsára wọn yẹn pẹ̀lú àìní ìtẹ́lọ́rùn yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ń wọlé ẹnìyàn á gbìyànjú láti mú ohun tí ó jẹ́ wípé kìí ṣe tirẹ̀ a fẹ́ fà á fi gọ̀gọ̀ fà á mọ́ra so àìní ìtẹ́lọ́rùn ni ojú kòkòrò ọ̀rẹ́ mi níbi kan bẹ́ẹ̀ ni èmi náà gbọ́dọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá wọnú ìjọ lónìí
àwọn ìkówójẹ wọ̀nyí àti ìná àpà wọ̀nyí a rí pé ó ti ń ṣẹlẹ̀ pàápàá bóyá Ọlọ́run gbé ẹnìkan kalẹ̀ ní láti jẹ́ adarí ìjọ ni a kàn sí wo wípé ta ló fẹ́ mú mi èmi náà mo wà níbẹ̀ apá náà ni àna náà ni àpaná àpapọ̀ èmi náà mo ní so tí èèyàn bá ti wò wípé òun nìkan náà ni ó ní gbogbo rẹ̀ tí ò ní ìbẹ̀rù Ọlọ́run tí ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́kàn rẹ̀ nínú ìjọ Ọlọ́run tó jẹ́ wípé gbogbo nǹkan tá a bá fi sí ìkáwọ́ rẹ̀ ó ti gbàgbọ́ wípé òun ni alága gbogbo rẹ̀ kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ òun tí ò ní ìbẹ̀rù Ọlọ́run nínú ìná àpá ti bẹ̀rẹ̀ sí wáyé nìyẹn ìkówójẹ ti bẹ̀rẹ̀ sí fara ó lè má rò pé ìkówójẹ ni ṣùgbọ́n díẹ̀díẹ̀ ó ń fara owó Ọlọ́run owó wa ni bẹ́ẹ̀ ni aṣojú Ọlọ́run báàdì kó bọ́lọ̀ náwó tó ń ṣaṣojú fún àtìdá mẹ́wàá tó wá sọ fún Ọlọ́run òun náà ló ní gbogbo rẹ̀ àpapọ̀ àwòpọ̀ màmá wa. Bíbélì sọ fún ẹ pé ìfẹ́ owó ó ní gbòǹgbò ohun búburú gbogbo táwọn mìíràn ń lépa tán bọ́ sínú kẹkùn so a rí pé ìfẹ́ owó a ready láti follow process mọ́ a ready láti ṣe ṣísẹ̀ntẹ̀lé mọ́ ìjọ tó lóyún ló fẹ́ gbọ́mọjó a fẹ́ sùúrù mọ́ ìjọ tó lóyún ló fẹ́ gbọ́mọjó ìjọ tó bẹ̀rẹ̀ skul ló fẹ́ máa lo mọ́tò ìjọ tó wọṣẹ́ àlùfáà ló fẹ́ ra mọ́tò ló fẹ́ di bíṣọ̀bù so kò sẹ́ni tó ready láti ṣe ṣísẹ̀ntẹ̀lé mọ́ ẹni tó ń wò yẹn ó mọ̀gbà tó ti bẹ̀rẹ̀ tó ti ń rún párún sẹ̀sí tó dẹ̀ ń forí tì í kò sẹ́ni tó fẹ́ forí tì í mọ́ kúkú débẹ̀ kíákíá ni a dẹ̀ rí pé bó ṣe ń wọlé kíákíá èṣù náà dúró tì í kíákíá náà ló máa bẹ́ jáde ìyẹn ni ikú ṣe wọ́pọ̀ báyìí àrùn wọ́pọ̀ oríṣiríṣi wọ́pọ̀ nítorí pé a ò ṣetán láti mú sùúrù ká ṣe ní ṣísẹ̀ntẹ̀lé bọ́lọ́run ṣe lànà ẹ̀ fún wa gírígírí kò sí sùúrù lérè mọ́ a dẹ̀ rí pé ńgbà tó bá rí bẹ́ẹ̀ bó ṣe wọlé yẹn sẹ́ a kó oríṣiríṣi nǹkan dání a kó wàhálà dání ọ̀pọ̀lọpọ̀ wa ó ní ẹ̀wọ̀ gẹ̀ẹ́sì ṣàmọ̀ pé kí ṣe òun nìkan ló jìyà ẹ̀ ó jẹ́ fún ìran ẹ̀ ohun tó dunni ṣe ni láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ ìyà tá à ń jẹ tó lúkálùkù wa ń jẹ ó lè jẹ́ nítorí àwọn baba ńlá wa tán ti gbérù gbèsè tá à ń sọ yìí òun la ṣe wọnú wàhálà tá a wà so a gbọ́dọ̀ kíyèsí pé bó tiẹ̀ ṣe ń torí tọmọ mi bó ṣe ń torí ìran mi tó ń bọ̀ máa mú sùúrù máa kíyèsára àwọn ìfà máa make sure pé mi ò fa ìfàkúfà máa farabalẹ̀ so àwọn ọmọ náà dẹ̀ máa ṣọ́ wa pé àdádì wa farabalẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí kọ́ orí ọ̀fẹ́ yẹn nìyẹn ṣùgbọ́n gbò bá rí pé gìrìgìrì ó wọ́ níbi ó wọ́ lóun náà ni òun náà máa wọ́ tòun òun náà máa wọ́ tòun bí bàbá mi ṣe ṣeré a ní ṣì wọ́n lọ́nà a dẹ̀ máa jẹ̀bi tá a bá ṣe àwọn kéékèèké wọ̀nyí lọ́nà a ní ṣì wọ́n lọ́nà lórúkọ Jésù. ẹ jẹ́ ká wo ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 10 ká fi káàdì ohun gbogbo nílẹ̀ ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 10 ká wo bá a ti ń káàdì ẹsẹ̀ 10 ó wí pé ó ní ẹni tí ó bá fẹ́ fàdákà fàdákà kì yóò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ lé ẹni tí ó fẹ́ ọrọ̀ kì yóò tẹ́ lọ́rùn asán ni èyí pẹ̀lú. ní ẹ bá fẹ́ fàdákà ó ní kì í ṣe kí ni o òun náà ṣe máa ń sọ pé owó ètò lówó ó ní ẹ bá ń fẹ́ ọrọ̀ kì í ṣe kí ni o ó wá parí ẹ̀ ó ní gbogbo ẹ̀ ńkọ́ o asán ni gbogbo àwọn tán kò jẹ̀dà àwọn tán kò sínú kàngádà àwọn tán kò sínú sọ́kàwé ìdà àwọn tán kò sínú pósídà àwọn tán kò sí gbogbo ẹ̀dà àwọn tán kọ́lé ńlá tán kówó síbẹ̀ dà báyìí lónìí gbogbo ẹ̀ ó ti jẹ́ kí ni o ó ti dasán tá a bá sì ń wò yẹn àrí wípé ayé wọn pàápàá bá àti ẹ̀ gbúdọ̀ dáni lẹ́jọ́ ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ayé wọn gan lẹ́yìn ó dasán àbí asán náà kọ́ la irú ayé bẹ́ẹ̀ ọgbàládùra bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ̀ ní wáyé asán àmín Ọlọ́run fẹ́ ká kíyèsí báwo ni a ṣe ń ṣe ìwà tí ò bá bá ìfẹ́ Ọlọ́run mu pàápàá nípa ojú kòkòrò owó fàdákà ọrọ̀ tó ń jẹ́ ká lè ṣe ohun tí ò tọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe
ká kóra jọ àwa tá a wò wípé mi ò mọ bọ́jọ́ ọ̀la ó ṣe jẹ́ nígbà ń bá fẹ̀yìntì báwo ni ó ṣe rí torí náà ètò wà lọ́wọ́ mi báyìí jẹ́ ń pa kan náà jẹ́ ń rẹ jẹ́ ń ṣe kí n lè máa yin jẹ tó bá wà láyé ni o bó o bá wà láyé ni bó o dẹ̀ wà láyé òun gan o lè mọ̀ sí láyé kó wà láyé bí ẹni tí ò sí nígbà àìsàn bá dé ọ mọ́lẹ̀ tó kó lẹ́nu iṣẹ́ òun gan tó rí gbádùn ojú rẹ̀ á wálẹ̀ ohun tí ìdánilẹ́kọ̀ọ́ tó wà fún náà ni pé ká yẹ ayé wa wò ká sì ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ká yẹ ayé wa wò gẹ́gẹ́ bí ìjọ pàápàá ká sì ṣe kíni nítorí pé ló ń bọ̀ fún ìjọ tí ò lábùkù tí ò sì ṣe kíni o tí ò lábàwọ́n á bá wa bẹ́ẹ̀ torí pé àwa níjọ yẹn o kì í ṣògiri ìjọ tá a wà àwa èèyàn inú ẹ̀ ló à ń sọ pé a jẹ́ ìjọ ó sì ń bọ̀ wá pò wá láì lábùkù àti láì lábàwọ́n lọ́rọ̀ ìparí wọn ló yẹ kí kìrìsìtẹ́nì ṣọ́ra fún ojú kòkòrò torí pé ìgbé ayé ènìyàn kò dúró lórí ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó tàbí ipò tí irú ẹni bẹ́ẹ̀ ní. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ màmá wa màmá Ọ̀pápéjú ẹ ṣe kú ohun o a máa rí yín bá ẹ sì máa rí tán kò ní tán bẹ́ẹ̀ o bàbá wa ní Olúwa bàbá Adéọlá akínyìn lórúkọ Olúwa ìfàmì ìròyìn yín kò ní gbẹ àmójú ẹ̀rọ akínyìn tẹ́ ń bá wa gbóhùn wa sílẹ̀ orí ọ̀fẹ́ Kristi àmọ́ ènìyàn dúró ẹ jẹ́ ká gbàdúrà fún wa bàbá wa ní Olúwa. Bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tí ó ti jáde ní àkókò yìí a sì gbàdúrà wípé kí ẹ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe àtúnṣe níbi tí ó kù sí fún ẹnìkankan wa. Àmín. Orí ọ̀fẹ́ láti ní ìtẹ́lọ́rùn láti ní ìwà bí Ọlọ́run ẹ wá fi fún ẹnìkankan wa. Àmín. Orí ọ̀fẹ́ tá a fi máa ṣe ìfẹ́ yín nínú ìwọ̀nba tí a ní tá a sì fi lè fi ìjọba yín ṣèrè jẹ ẹ wá fi fún ẹnìkankan wa. Àmín. Ní ìkẹyìn ọjọ́ ayé wa ká má bàa kìka àbámọ̀ bẹnu. Àmín. Torí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.